ẹ kú ilé o gbogbo ará Musrata. Mo ti dé o, mo ti padà sí Musrata báyìí. Mukaila ibo lẹ ń lọ. Ẹ padà sẹ́yìn. Ẹ ti dé o gbogbo ará Musrata. Kí ló ṣe yẹ kí n bá wọlé ní ilé bàbá ọmọ lẹ́rù lọ́wọ́ sọ́nà. Ilé bàbá ọmọ wo? Ilé tẹ́ ti bàjẹ́ kẹ́ tó lọ. Ilé o mo bàjẹ́ mi ò bá bábí kan jẹ́. Ẹ bá bó jẹ́. Àlóde bábí kan jẹ́. Ẹ bábí kan jẹ́. Ẹ̀yin tán wá ní kinní, tán wá ní community. Community ibo. Wo Who are they? Tán bá gbé yín gbogbo àwọn executive náà wá yín. Torí pé ẹ fẹ́ lọ ẹ̀dẹ́sìn ẹ bẹ̀rẹ̀ jẹ́. Gbogbo àwọn ọmọ tẹ fún lóyún kẹ́ tó kó Musrata. Gbogbo wọn ti mẹ́jọ yín lọ community. Ẹ wá ní kinní. Ẹ wá nílé bàbá ọmọ ń bọmọ lẹ́rù. mi ò bá mi jẹ́ nítorí pé mo lọ ìlú kan. Kí lẹ wí? I go there. Ẹ fẹ́ kí n máa kó gbà tí fún yín. Àwọn ló fẹjọ́ mi sùn gangan. Àwọn ló fẹjọ́ yín sùn. Kí ló ní mo ṣe? Àwọn ọmọ tó jẹ́ pé tẹ bá ti rélé ìlà tẹrélé ìlà tí gbogbo wọn lóyún kẹ́ tó sá lọ Trípólì. Ṣé Dúpẹ́ ló fẹjọ́ mi sùn? Dúpẹ́ wà nù wọn. Àbí Títí? Títí wà nù wọn. Aisha wà nù wọn. Ṣadé wà nù wọn. Màá gbọ́ o, jẹ́ màá bẹ̀ ká o. Kò má rò pé ààyè gbá Musrata. Títí, Dúpẹ́, Ṣadé, Àbíkẹ́, Àríkẹ́, Àṣàkẹ́. Kí ni hùn? Ṣé wọ́n parọ́ mọ́ ẹ? Ẹ parọ́ mọ́ mi. Ẹjọ́ ẹ ti wà ní community. Gbogbo a ṣe jẹ́jẹ́ wo inú sáìtì tó mo máa sùn rí. Ṣé mi ò ní jáde sí gbòòrò báyìí? O ò lè jáde. Báyọ̀ sí gbòòrò kí ló fẹ́ ṣẹlẹ̀? O ò lè jáde. Wọ́n á mú ẹ. Èmi Mukaila àbí tó bá ti tó bẹ́ẹ̀ pàwọ́ ni. Ó tún dẹmọ fún mi. Èmi ló lè halẹ̀ mọ́. O lè halẹ̀ mọ́ àwọn executive community. Tó bá ti tó bẹ́ẹ̀ tó jẹ́ pé Mukaila lórúkọ ẹ̀ bọ́tà. Ṣùgbọ́n ṣèbí mò ń bẹ sọ́ńdà yẹn. Máa bọ́tà bọ́ kọ́ yẹ pé ọkọ ti fẹ́ rà kò ṣàṣẹ fọ́ ń bínú náà máa kò ṣẹ́ fọ́ ń bínú. Ó yà nìṣó. nǹkan tí mo kàn fẹ́ máa ṣe dúró for the main time síbí náà. Kò yẹ kó bí àkọ́kọ́ ṣẹlẹ̀ náà mo máa jáde. Ìwọ tiẹ̀ bọ́tà. Kò sí ọkọ òun. Bọ́tà wò tó bá tó bẹ́ẹ̀ ṣáà nìṣó já lọ ṣiṣẹ́. Yọ̀fẹ́ máa tì wọ́n fẹ́ tì mí. nìṣó àwa la ti máa ṣe bẹ́ẹ̀. ó lọ sẹ́dẹ̀ o nígbà tí mo wá dé ẹ̀dẹ̀ báyìí ṣe wá sọ pé kinní kan bọ́ kò sí wèrè ó gbọ́ ọmọ yẹn ojúmọ́ ó kọ́ ẹ pé táìmù táwọn máa ṣẹ́tù ẹ̀ ẹ̀yìn ò ní síbẹ̀. Ní síbẹ̀ ẹ̀yìn ò tún ní síbẹ̀ máa ṣẹ́tù iṣu yẹn sìn. Kò sí wàhálà. ọmọ yìí pé bàbá wọn máa bàbá máa kò sí wèrè náà. káàbọ̀ tún wá máa. ṣé fún kẹsàn-án pé òun lóyún ni. Kò lóyún ló mẹ́jọ yín lọ. Títí ò lóyún ló mẹ́jọ yín lọ. àbíbáńkọ́. Kò ní ló mẹ́jọ yín lọ. Ẹ kọjá ká lọ ṣiṣẹ́ jàre. ọkùnrin ṣàníwọ̀ náà ṣe ó ti gbàgbé ní. ọkùnrin lèmi lójú ọjà. òdòdó of Libya òdòdó tó bá dùn ṣé wọn náà ṣe hash wọn ṣe yéèṣì. ṣé wọn kò dùn mọ́ wọn ni. tó bá dé community wàá lọ máa bá wọn sọ yẹn. mi ò fẹ́ débẹ̀ ìwọ sáà ìbẹ̀ mi fẹ́ lọ síbẹ̀ mo bí ìwà òkè fún mi má wọrí. ó ṣe lọ ẹ̀rí ó tún dé ẹ̀rí nǹkan bọ́tà tó bá tó bẹ́ẹ̀.